clarification lẹ́yìn kí n fẹ́ ṣe fídíò yìí àti torí pé law kan wà nínú Islam bí law adoption tàbí guidance nínú Islam ẹ gbọ́dọ̀ fi orúkọ àti ìran ọmọ dùn ọmọ so ká ní Muslim adopt ọmọ sìn àbí yóò jẹ́ counselor àbí guardian ọmọ Muslim gbọ́dọ̀ retain orúkọ àwọn òbí ọmọ náà so àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody àwọn olóṣèlú àwọn colleagues mi àwọn ọ̀rẹ́ mi then àwọn family àtàwọn fans all over the world mo rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ gbogbo yín mo dẹ̀ rí àwọn tó ń pè àtàwọn tí mi tí máa gbé kọlù wọn kí wọn padà mo dúpẹ́ o ní fi aburú gbà o but mo fẹ́ ṣe fídíò yìí láti clarify ọmọ tí Ọlọ́run mú sọ́dọ̀ yẹn Mohammed lórúkọ ẹ̀ kì í ṣe ọmọ bíbí inú mi ṣùgbọ́n godson mi ni tẹ́ bá wá ṣàkíyèsí àwọn tó bá ṣàkíyèsí ok àwọn kan náà tó ń pè mí sìn àwọn tó bá ṣàkíyèsí bí mo ṣe máa ń relate pẹ̀lú àwọn ọmọ mo ní àwọn ọmọ méjì ọmọ àfiarabí àti àwọn ọmọ àfẹnubí àwọn ọmọ àfẹnubí mi dẹ̀ pọ̀ gan-an ọ̀pọ̀ gan-an ọmọ kódà àwọn ọmọ àfẹnubí mi wà tó pé inú àwọn colleagues mi ni wọ́n tí wọ́n ti wá dàgbà ń sìn tí mo ti ń address wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nígbà tí màá mọ̀ wọ́n rí bàbá náà ń pè mí ọmọ ni mò ń pè wọ́n nígbà táwọn náà ti wá dàgbà ń sìn ẹ̀mọ́ máa ń tẹ́ stage kan tó wọ́n máa dàgbà dé tó fi wá jẹ́ pé kì í ṣe ọmọ mọ́ baálé ilé làwọn náà so wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń sẹ́ndì àwọn tó bá máa ń sẹ́ndì kíní sí mi email tó bá lọ wo orí email address mi realatcommunications@gmail.com tí wọ́n bá wo orí mail mi realatcommunications@gmail.com yẹn ẹ máa rí i pé mo gbé ọmọ ìbejì méjì dání nínú fídíò yẹn ṣe rí àwọn ọmọ ìbejì yẹn wọ́n ti dàgbà ń sìn wọ́n ti dọmọ gé dáadáa wọ́n ti wà fully grown bàbá tiwọn èmi ni adopted child bàbá tiwọn ara àwọn ọmọ kéékèèké ilé yẹn ni àwọn ọmọ yẹn nígbà tí wọ́n wà ní kékeré tọ́ṣẹ̀ bí wọn ni mo kó wọn dání yẹn wọ́n dẹ̀ ti dọmọ gẹ́ǹsì wọ́n ti dàgbà bọ́ mo ò tí ì change ẹ̀ rí ìgbà mi wà tí máa ṣí mail mi máa ṣiṣẹ́ rí pé àwọn ọmọ yìí máa ṣe ló wà lórí mail mi láti ìjọ yìí ó wà lórí realatcommunications@gmail.com àwọn yẹn wà ń bẹ láti ọdún tí mo ti fi wọ́n síbẹ̀ ṣọwárí ẹ̀gbọ́n àwọn ọmọ yìí tó jẹ́ àgbàlagbà Ibrahim lórúkọ ẹ̀ Fọlárànmí Ibrahim Babalọ́lá Fọlárànmí Ibrahim Babalọ́lá yẹn òun àti ẹnìkan ìyẹn ti di minister ní church sele ń sìn wọ́n máa ń jọ ń jà sí first born ní lọ́wọ́ mi so ọmọ mi lòun bàbá àti Ibrahim yẹn Sẹ́ríkì Babalọ́lá wọ́n ti di ọba ń sìn ọba ni wọ́n ní Ìlàjú so èmi làkọ́bí bàbá tiwọn Ibrahim làkọ́bí tèmi Ibrahim náà lẹ́gbọ̀n tí Ọlọ́run ti gbà padà sọ́dọ̀ kọ́lọ́mbà àforíjì wọn lápapọ̀ so mo ní àwọn ọmọ àfi ẹnubí púpọ̀ lára àwọn ọmọ àfẹnubí mi òun wá ní Mohammed wa tí Ọlọ́run pè sọ́dọ̀ tẹ́ bá ṣàkíyèsí mo ti máa ń post fídíò before now tí máa post ọmọ kan fún birthday tí máa ní dear son ìmíwà tí máa rí táwọn blogger máa gbé gan tó máa sọ pé ọmọ mi lélẹ́yìn náà mo fẹ́ kọ́ clarify ọmọ mẹ́ta ni Olúwa fún mi Abdulmalik Ahmed àti Awal ọmọ pọ̀ lára mi so mo fẹ́ bí sí tọ́lọ́mbà fún mi sí ṣùgbọ́n ṣe rí àwọn ọmọ àfẹnubí àti ọmọ àfarabí mi ọmọ mi ni gbogbo wọn òun ni àdírẹ́sì yẹn ṣe máa ń wá bẹ́ẹ̀ mo kàn ní láti ṣe clarification yìí nítorí ṣùgbọ́n ó dùn mí náà ni bí nǹkan ṣe bó ṣe bákan náà ni nǹkan ṣe máa ń dùn mí gbogbo àwọn tí èmi kọ́ mo fara bí wọn yìí bẹ́ẹ̀ náà ni mo ṣe rí wọn bí ọmọ ṣẹ́rí ọmọ àfarabí mi àti ọmọ àfẹnubí mi wọn yàtọ̀ síra wọn láti wá tẹ̀síwájú kò sí abiyamọ kankan tó deserve kó sin ọmọ tó bí Olúwa ní jẹ́ ká gbá ọmọ yín sìn o àwọn tí Olúwa dánwò lọ́wọ́ yìí Olúwa rọ̀ wọ́n lójú ìyá àti bàbá Mohammed Akin Mohammed Oyekan
Mohammed Oyekan lórúkọ ọmọ ẹ̀, Mohammed Oyekan àti bàbá àti màmá Mohammed Oyekan, Olúwa rọ̀ wọ́n lójú. Àdúrà wa ń lọ fún wọn, pàápàá jùlọ àǹtí mi, màámi Peju Ogunmola Ọmọbọ́láńlé. Olúwa kó ràn wọ́n lójú, Olúwa kó ràn wọ́n lójú. Ọ̀dọ́ tó jẹ́ Ọlọ́run nípè recently skit maker yìí, Sanku, Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú. Ìpè tí wọ́n fẹ́ ṣe fún abiyamọ tó sọmọ nù mi ò mọ̀, Olúwa kó rọ̀ gbogbo wọn lójú, Olúwa kó rọ̀ yín lójú. Wáàsí kankan wà, mi lè ṣe wáàsí kankan fún ẹni tó sọmọ nù ju pé àwọn nìkan náà lè ṣe wáàsí fúnra wọn. Olúwa dẹ̀ kì í ṣàṣìṣe, kò sí abiyamọ tó lè wù kó lose ọmọ ẹ̀, ọmọ tí wọ́n bí tó tọ́, ṣùgbọ́n Olúwa rọ̀ yín lójú, Olúwa rọ̀ yín lójú, Olúwa fi yín lọ́kàn balẹ̀, Olúwa dúró ńbẹ̀ fún yín. Mi mọ nǹkan mi tí mo fẹ́ sọ. Ọmọ mi ṣì ni Mohammed Oyekan, ọmọ mi ṣì ni. Olúwa kó rọ̀ àwọn òbí ẹ̀ lójú. Ọmọ mi ni, but ọmọ mẹ́ta gangan ni Olúwa fún mi bí mo ṣe kà síwájú yẹn. So ẹ̀yin tí ẹ tàtẹ̀jíṣẹ́, ẹ̀yin tẹ́ pè mí, àwọn èèyàn pọ̀. Bàbá wa Lai Mohammed, Olúwa dúró ńbẹ̀ fún yín o, àtọmọ ọmọ ẹ̀ ní sọ kankan nu o. Ṣé bàbá mi Buhari ọmọ Musa àti gbogbo àwọn àfáà tó pè mí kí o, àti gbogbo àwọn àfáà tó ń pè àtàwọn tó sì ń pè náà. Ọmọ mi náà ni Mohammed Oyekan, ọmọ mi ni o. Ẹ ṣeun. Àwọn colleagues mi wọ́n pọ̀. Doyin Kúkọ̀yí, Fẹ́mi Adébáyọ̀, Múyìwá Adémọ́lá, Bímbọ́ Ṣìn, màámi Madam Ṣàjẹ́, gbogbo yín ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní gbọ́mọgbè bí èbùṣu. Olúwa rọ̀ gbogbo àwọn tí Olúwa fi àdánwò yìí kan lọ́wọ́lọ́wọ́ yìí, Olúwa rọ̀ wọ́n lójú, Olúwa rọ̀ gbogbo yín lójú, Olúwa dúró tì yín gbogbo. Àti àwọn ọmọ mi táwọn ti dàgbà tó yẹ pé mo ti wá ń pè wọ́n lọ́rẹ̀ẹ́ tí gbogbo wọn ti ń pè mí látàná yẹn, Olúwa dúró tì yín, a ò ní yọkú. Kí ẹlẹ́yẹ wa má ṣíwájú, kí oníwájú má kẹ́yìn. Ẹ̀yin tí à ń tọ́ bí ọmọ, ẹ̀yin náà ní kẹ́ dèpẹ̀ sí wa lójú. Nǹkan tó ti dáa jù nìyẹn. Gbogbo wa ti mọ̀ pé death is inevitable, but kò sẹ́ni tó wù kó sọ àwọn tó wà lẹ́yìn wọn tó máa ṣẹ̀yẹ ìkẹyìn fún wọn, kò sẹ́ni tó gbàdúrà kó sọ wọ́n nù. Olúwa foríjì wọn lápapọ̀. Mohammed, may Allah be pleased with you. May Allah forgive all your sins. You are our son, and all of these people are our children. Olúwa kó rọ̀ àwọn òbí tó bí wọn lójú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin Kristẹni, àlàáfíà fún yín o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, eriwo yà. God bless all of you. God bless you. 2 days ago, ìròyìn kan gba orí ayélujára. Wọ́n ní Ibrahim Chatta pàdánù ọmọ kan lára ọmọ tí Ọlọ́run fún. Ọ̀rọ̀ ẹ jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé eléyìí pọ̀. Ìgbà wo ni tí mọ̀mí Peju Ogunmola ṣẹlẹ̀ pé wọ́n ṣe pàdánù ọmọ kan ṣoṣo tí Ọlọ́run fún wọn láyé àtọ̀run láìpẹ́ yìí ni. Bóun náà ṣì ń sọ lọ́wọ́ pé wo tó ní ti Ibrahim Chatta. Ní ọ̀sẹ̀ tó kọjá, Peju Ogunmola ó pàdánù ọmọ kan ṣoṣo tí Ọlọ́run fún wọn láyé àtọ̀run. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, ọmọ yẹn ṣe parí àgùnbánirọ̀ ní bí oṣù mélòó kan sẹ́yìn. Àwòrán náà lẹ́ ń wò yìí. Wọ́n ní ọmọ yìí lọ wẹ̀ nílé ìwẹ̀. Wọ́n nígbà tó wá ń bọ̀, ó wáyọ̀ ṣubú, ó wá forí gbá. Wọ́n ní ṣùgbọ́n kò tètè rí olùrànlọ́wọ́ tó lè gbé. Wọ́n ní ó wá ṣàgbàbẹ̀ kú. Òun náà ṣì ń sọ lọ́wọ́. Ó ní wo tún ní ti Ibrahim Chatta. Tí ẹ bá gbàgbé, ní ọ̀sẹ̀ tó kọjá náà ni ọmọ kan tí à ń pè ní sanku content creator lórí TikTok tí òun náà ní ìjàmbá ọkọ̀ tó gbàbẹ̀ lọ. Tó ọ̀rọ̀ ẹ la ṣì ń sọ pé Ọlọ́run mà dáwọ́ ibi dúró lórí àwọn ọ̀dọ́, a ò ní fojú sunkún àwọn ọmọ wa o. So Ibrahim Chatta jáde lénìí, which is today is Sunday. Ó ní òun fẹ́ wá clear here wípé kì í ṣe ọmọ òun, ọmọ tó ń bí nínú ara òun ló kú o. Ó ní ṣùgbọ́n àwọn ọmọ tí òun máa ń kó mọ́ra, ṣe mọ̀ àwọn míì máa ń kó àwọn ọmọ mọ́ra pé a máa pè lọ́mọ wọn. Ó ní kì í ṣe ọmọ títí òun gangan. Ó ní ara àwọn ọmọ tí òun máa ń sọ pé ọmọ òun ló kú. Ó ní ó dùn náà o. Ó ní ṣùgbọ́n kò sí nǹkan tí a fẹ́ bọ́ lọ́run fà. Ẹ̀yin tèmi kò jẹ́ bó ṣe jẹ́, kí Ọlọ́run dáwọ́ ibi dúró, a ò ní fojú sunkún ọmọ o. Ẹjú tẹ́ fi ń wo ètò yìí kò ní fọ́, bẹ́ẹ̀ ni
etí tẹ́ fi ń gbọ́ òní di. Ẹjọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín retí ẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí, ẹ bá mi gbọ́wọ́lé subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúùgbà tá a bá wá sórí afẹ́fẹ́. Ó dàbọ̀.